ọjọ́ ṣe tiẹ̀ títí ọjọ́ lọ oòrùn rànrànràn ó ti re bí àná lọ sùn. ọjọ́ ṣe tiẹ̀ títí ọjọ́ ti lọ oòrùn tó rànrànràn ìyẹn ti re bí àná lọ sùn. òkùnkùn ṣubọlẹ̀ o ayé dákẹ́ jẹ́jẹ́jẹ́. òkùnkùn ṣubọlẹ̀ o ayé dákẹ́ rọ́rọ́rọ́. ènìyàn ń sùn ẹranko ń sùn ọ́ ewé kò ń sùn gbogbo ayé ló ń sùn ọ́. ṣùgbọ́n kíní kan ò sùn ó yí lọ. alágàdá ńlá lorúkọ àápayé. ó ń dún pí. àràbàtà sí lorúkọ àápilẹ̀. bá a bá fi ẹ̀fún fún ayé. ó yí lọ. ara yà máa yá gágágá. ó ń dún pí. bá a bá ṣépè sọ Ògún. ara Ògún a máa le koko ni. Ògún àṣẹ̀gẹ̀ ọmọ wọn nílé Ifẹ̀. pé tó ń ríran. òun ló bí Àtẹ̀pẹ́. ó ń bọ́ lọ́rùn sọ̀rọ̀. bó bá ti wá rí bẹ́ẹ̀. ó ń ríran lọ. àjẹ́ wípé. ó tún bá mi sọ̀rọ̀. ọmọdé ló bá ní mọ́tẹ́lẹ̀ yìí pẹ́. lóru. kó kú bájá ti kú tòun ti gbígbó. ríran bí ọkọ. àgbàlagbà ló bá ní mọ́tẹ́lẹ̀ yìí pẹ́. ó ń bá ọ sọ̀rọ̀. kó kú bí àgùntàn ti kú tòun ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu rẹ̀. bí ọkàn fún. bó bá ṣe pé àwọn ìyá mi àjẹ́ ló bá ní mọ́tẹ́lẹ̀ yìí pẹ́. kí wọn ó kú bí adìyẹ òkùnkùn bó ti kú. bádìyẹ òkùnkùn bó ti kú tó ń tàpadà ẹsẹ̀ rẹ̀ méjèèjì. ọmọdé ló bá ní mọ́tẹ́lẹ̀ yìí pẹ́. ọ̀nà òdì òun ni kó máa bá lọ sọ́run ọ̀nà òdì. ọ̀nà òdì ni kó máa gbà lọ sọ́run ọ̀nà òdì. àgbà ló bá ní mọ́tẹ́lẹ̀ yìí pẹ́. ọ̀nà òdì òun ni kó máa gbà lọ sọ́run ọ̀nà òdì. ẹyẹ sẹyẹ ó fapá sẹyẹ. ẹyẹ sẹyẹ ó fẹsẹ̀ sẹyẹ. ẹyẹ bẹ́ ó fẹsẹ̀ bẹ́ owó alágbẹ̀dẹ. ó di wò ó. ẹyẹ wọlé alára ó pọ̀ mọ́ alára. ẹyẹ wọlé ajérò ó pọ̀ mọ́ ajérò. ẹyẹ wọlé ọwárangún àga ó pọ̀ mọ́ wárangún àga. ó wọlé ọ̀ràngún ilé ìlá ó pọ̀ mọ́ ọ̀ràngún ilé ìlá. wọ́n ní níbo ni àwọn aláwo tún kù sí. wọ́n lọ sílé olórí ajá ń gbó wẹ̀wẹ̀. àwo ilé alára ẹ̀yẹ pa. wọ́n lọ sílé bọ̀ọ̀bọ̀ làgùntàn wò. àwo òkè ìjérò. ìwò gbèríran kan. ẹ̀yẹ pa. yé ti bàjẹ́ o. wọ́n wọlé àfikọ́rí òkè. tí ń sàwọ̀ ọ̀ràngún ilé ìlá. ó ní wògbé sọ̀rọ̀ kan ó láyé ti bàjẹ́ o. ó gan kéke àwo pa. wọ́n wá gbéra pa. ó dọ̀dọ̀ Ọ̀rúnmìlà. ó ní wògbé ríran kan ó ní nǹkan. wọ́n ní kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ àbọ̀rúbọ yìí ó bàbá. wọ́n láwọn yóò pa ọ́. àwọn yóò pa àwọn ọmọ rẹ. àwọn yóò pa aboyún ilé rẹ. wọ́n lò ní ṣàṣeyọrí. Ọ̀rúnmìlà wá dá wọn lóhùn pé. fún ẹ̀yìn ló gbó. ó lẹ́ ò lè pa mí. ẹ ò lè pa àwọn ọmọ mi. ẹ ò sì lè pa aboyún ilé mi. ó
lémi ó ṣàṣeyọrí ń tèmi. lókòdè. wọ́n bi Ọ̀rúnmìlà pé báwo ni ó ti ṣe é tí ó fi ṣàṣeyọrí. ọba ń gba tiẹ̀. Ọ̀rúnmìlà ni mo ti morúkọ tí ìyá ẹ̀yìn àjẹ́ ń jẹ́. adájọ́ ń gba tiẹ̀. adófin ń gba tiẹ̀. èmi ó sì sorúkọ tí ìyá ẹ̀yìn àjẹ́ ń jẹ́. ọlọ́pàá ń gba tiẹ̀. àwọn àjẹ́ ní hàhàhàhà. àsotún ku àwọn tó morúkọ tí àjẹ́ ń jẹ́ láyé. lókòdè. Ọ̀rúnmìlà ní Atinúṣoro lórúkọ ìyá ẹ̀yìn àjẹ́ ń jẹ́. nọ́ọ̀sì ń gba tiẹ̀. ìgbà. Atẹ̀dọ̀jọ kan lórúkọ bàbá yín. màlẹ́ ń gba tiẹ̀. olùkọ́ ń gba tiẹ̀. ọ̀gá iṣẹ́ ń gba tiẹ̀. ọ̀tún ìlú ń gba. ẹ̀yin àjẹ́ gan ni ọ̀wàwà lákàká. ń gba tiẹ̀. àwọn àjẹ́ ló dé èèwọ̀. àníṣe ó ti dọ̀rọ̀ èèwọ̀. owó ẹ̀yìn lókòdè. wọ́n ní kí Ọ̀rúnmìlà kó wá ìgbín ìpinnu méjì. wọ́n ní kó kó sẹ̀fùnsẹ̀fùn lọ́wọ́. tiẹ̀. òṣèlú ń gba. kó pe ọ̀sà méjì lọ́wọ́. ọkùnrin ń gba tiẹ̀. obìnrin ń gba. wọ́n ní nítorí pé ọ̀sà méjì lodò tó mú àwọn àjẹ́ wáyé. àgbà ń gba. wọ́n ní kí wọ́n búra fún Ọ̀rúnmìlà. wọ́n lẹ́nikẹ́ni tó bá jẹ nínú àṣejẹ yìí nínú àwọn ọmọ Ọ̀rúnmìlà àwọn yóò máa yọ́nú sí ni. àwọn yóò sì máa bọ̀wọ̀ rẹ̀. èmi Abíọ́dún Ọmọláwuyì mo dẹni ọ̀wọ̀ látòní lọ. nítorí bẹ́ẹ̀ ni bá jẹ kó tán a bọ̀wọ̀ fálùkì. bẹ́ẹ̀ fọ́n bá jẹ kó tán a bọ̀wọ̀ fálùkì. àjẹ́ kan ò ní gbójú títí kó bàlẹ́gì àjẹ́ ó bàlẹ́. ó ṣe ìwòsàn. ọ̀sá méjì wá lọ rèé sa eré gbogbo wá fẹ́mi Abíọ́dún Ọmọláwuyì lónìí àti ní gbogbo ọjọ́ ayé mi gbogbo. kí n má mú bọ́ ore gbogbo nínú ayé. gbogbo tí n bá ń dáwọ́lé kó máa yọrí sí re ni. gbogbo ilẹ̀ tí n bá tẹ̀ kó máa dílé ọ̀wọ̀. ọmọ aráyé tèmi Abíọ́dún Ọmọláwuyì ní kẹ́ ẹ̀ máa ṣe. ìwọ ìwọ. ẹ kú lé. èmi ìwọ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá. ọdífà. fún oníwò máa. èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ní. ìlérú bí sọ́yà. Abíọ́dún Ọmọláwuyì. ní ìwò gbélé bọ̀ o. mo kọ́kùnrin nínú ilé mo kóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo kóyún mo ká sẹ́ẹ̀dí. fún oníwò máa tẹ́ ọmọ. lágbára Ọlọ́run Olódùmarè gbogbo wa pátá ní tójú ilẹ̀ mọ́lẹ̀. bó bá ń lọ sọ́nà òrì. bá a bá ti ń ta ní ó máa dún. ògbé rẹ̀ wò kéde. apá ọ̀tá ò ní ká wa o. ìwò gbélé bọ̀ o. ire gbogbo lọ́ọ̀dẹ̀ gbogbo wa pátápátá. pé wò gbé ọkàn rẹ. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. mo kí gbogbo ẹni tó ti ń darapọ̀ mọ́ mi káàbọ̀ sórí ètò. pé wò gbé ọkàn rẹ. owó ọkàn. àríyí bí kò sí Màdésọ́lá ẹ káalẹ́. ẹ̀gbọ́n mi dáadáa Oyèfẹ̀sọ Abíọ́dún tó dé mo kí yín káàbọ̀ sórí ètò lálẹ́ òní. Ọlọ́run ti sọ̀rọ̀ bó mọ́. ẹ̀gbọ́n mi Oyèfẹ̀sọ Abíọ́dún tó dé wọ́n ní yóò máa jú mi ṣe àṣẹ Èdùmàrè àtẹ̀yìn náà o. ẹ wo. Adékílékún Táíwò Ẹ̀dúnjọbí ẹ káàbọ̀ sórí ètò. ẹ wo nú ọkàn. Oscar Ọlá ẹ káalẹ́. ọkàn ni wò gbé bó mọ́. Adékúnlékún Táíwò Ẹ̀dúnjọbí àbọ̀yẹ̀bọ̀ ṣiṣẹ́ o. ká mòfin wòra rẹ̀. ọmọ Epo TV ẹ káalẹ́ o. Kabirat Fọláṣadé Àdìgún mo kí yín bẹ̀ wọ́n. Pro Elijah Adékọ̀yà ẹ káalẹ́. olórí ìlú. Abel Adéyẹmọ Adétòkunbọ̀ JP ẹ káàbọ̀ sórí ètò. èèyàn mi gangan nílùú Ìbàdàn ọmọ rẹ George ọmọ wọn ló gbọ́mọ̀ṣọ́ Ajílété níbi tí wọ́n ti jẹ kàtà tí wọ́n tún mú kọ yan gan. nọ́ọ̀sì wòra. ẹ káàbọ̀ sórí ètò mo kí yín bàbá mi. ẹ wò rí. bàbá mi dáadáa Táyé ṣe ọmọ Ajégúnlẹ̀ ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní.
lọlé ìwé ìwòra rẹ̀. Adéníyì Adésànyà ẹ̀ka alẹ́ o. Ẹ̀wọ́ kedere. Adélọ́wọ̀ sí mú kí yẹn dáadáa. Ẹ wò mí. Ètò tòní ó lágbára díẹ̀. Kí ọlọ́pàá wòra rẹ̀. Ẹ̀wọ́ rí ẹ̀máwó rí ìwò gbélẹ́mọ́ ẹ̀wọ́ kedere. Kákọ̀wé wòra rẹ̀ kó ṣèlú wòra rẹ̀ ẹ̀wọ́ rí ẹ̀wọ́ kedere. Ní prógráàmù tí mo ṣe kọjá mo béèrè ìbéèrè ààrẹ ni gbà á. Bàbá mi kan pè mí láti ìlú ọba lẹ́yìn ètò wọ́n gba ìkan nínú ìbéèrè méjèèjì tí mo béèrè. Ìbéèrè àkọ́kọ́ mo ní Ọ̀yọ́ la bí Ṣàngó. Kálá ajá wòra rẹ̀ ẹ̀wọ́ rí ẹ̀wọ́ kedere ìwò gbélẹ́mọ́. Mo ní bonilé Ọ̀ṣun. Ẹ̀wọ́ lọ́kàn. Ìdáhùn rẹ̀ rèé o. Ìjùmú bonilé Ọ̀ṣun. Wòra rẹ̀ kí a gbà. Ìbéèrè kejì. Ẹ̀wọ́ rí ẹ̀wọ́ kedere ẹ̀wọ́ rí o ìwò gbélẹ́mọ́ ẹ̀wọ́ lọ́kàn. Mo ní kí ni Yorùbá ń pè ní lábàǹgádà. Kí ọkọ wòra. Kálẹ̀ mọ̀ nípa ìmúra Yorùbá dáadáa. Wòra rẹ̀ ẹ̀wọ́ nípa ìwọṣọ wa pàápàá jùlọ. Ẹ bá mọ ìdáhùn sí ìbéèrè ọ̀hún. Bẹ́ẹ̀ bá gbọ́ tí Yorùbá ní lábàǹgádà. Irúfẹ́ fìlà kan tí wọ́n ń pè ní abetí ajá ni wọ́n ń pè ní lábàǹgádà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó gbìyànjú láti dáhùn ìbéèrè náà. Lágbára Olódùmarè àníṣúra wa. Ẹ wò mí lálẹ́ òní. Ẹ rí i pé mo sọ̀rọ̀ kan lórí prógráàmù tó kọjá. Mo ní wọn ó pín káàdì ìpè fáwọn olólùfẹ́ mi lálẹ́ òní. Ẹni bá ti wá yáwọ́ àá sì ní ẹni yára lògùn gbè ní. Ẹni bá ti yáwọ́ òun ní olórí ọ̀fẹ́ àti jẹ àwọn káàdì ọ̀hún. Káàdì MTN ń bẹ nílẹ̀ tí wọn ó pè lálẹ́ òní. Glo ń bẹ nílẹ̀ tí wọn ó pè. Ọwọ́ lórí. Airtel náà ń bẹ nílẹ̀ tí wọn ó pè lálẹ́ òní. Ẹ̀yẹn sáà máa fọkàn bá mi pọ̀ lórí ètò. Ẹni bá ti yáwọ́ ní ó jẹ ẹ̀bùn rẹ̀. Mo wá bẹ̀yìn lórúkọ Ọlọ́run Olódùmarè. Lọ́jọ́ ìdájọ́. Bẹ́ẹ̀ bá ti rí káàdì ọ̀hún lóòdù. Ẹ kọ́mẹ́ǹtì ẹ jẹ́ ká mọ̀ pé ẹ ti rí lóòdù. Nílá gbogbo idẹ. Yóò jẹ́ ká lè sọ káàdì ọ̀hún nù. Ó ní kòkòlójì kò nílùú ṣẹ̀kẹ̀rẹ̀ fárùn. Ká dàgbà agbégbá ogbó kànkẹ́. Adélọ́wọ̀ ṣeun ẹ̀ka alẹ́ o. Ifá. Wọ́n láwọn ń wò mí láti orílẹ̀-èdè United States of America. Mo kì í yín ẹ̀ kéré òkú délé láti Olódùmarè. Wọ́n lógun ń bẹ lọ́wọ́ òkú ọ̀tún. Wọ́n lógun ń bẹ lọ́wọ́. Pro Elijah Adékọ̀yà ẹ ṣeun o. Adélé dán. Wọ́n láwọn láìkì ètò yìí púpọ̀ hàn láwọn nífẹ̀ẹ́ rẹ̀. Ó ní nítorí. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yẹn náà. Ìkẹ́ ń bẹ lóko. Ìkúkú ṣe pé bí Abíọ́dún Ọmọláwùyí gbé nǹkan kan fún yín lẹ fi ń láìkì ètò mi. Ìfẹ́ ń bẹ lóko. Ìfẹ́ lẹ ní sí mi. Ìwà ìkú máa ń bẹ lọ́rùn. Ọlọ́run ó nífẹ̀ẹ́ yẹn náà. Ó lé mi Adélé dán. Olórí dorí rẹ̀ mú o, ẹ̀sọ́ fáráyé. Ẹ máa bá mi share ètò yìí. Lọ́jọ́ ìdá. Àwọn èèyàn ò tí ì pọ̀ tó lórí ètò yìí. Ẹ máa share kẹ́ ẹ máa tẹ love. Ẹ sì máa tẹ like. Ẹ sì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ẹ ní mọ̀nira o. Kí ni wọ́n máa bá wa sọ̀rọ̀ lé lórí lálẹ́ òní? Wọ́n máa sọ̀rọ̀ nípa àwọn aṣọ ilẹ̀ Yorùbá. Ètò tẹ́ gbádùn dáadáa. Ọwọ́ lórí mi o. Ọwọ́ ní tọwọ́. Àwọn bàbá yìí burú díẹ̀. Ọwọ́ ní tọwọ́. Ọwọ́ ní tọwọ́. Ọwọ́ ìkókó la fi ń wọ́gi. Akíntúndé Omísanmí. Ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní. Ọwọ́ ìkókó la
mi. ǹjẹ́ ẹ̀yin mọ̀ wípé kó tó di pé àwọn òyìnbó dé tí wọ́n gòkè sọ́dọ̀ wa làwọn bàbá wa ti ń dọ́gbọ́n aṣọ. ìgbàlẹ̀ o. aṣọ oríṣiríṣi làwọn bàbá wa ń wọ̀ kó tó di pé àwọn òyìnbó gòkè dé sọ́dọ̀ wa. bígun bá jẹ̀bọ̀ àfìgbàlẹ̀ o. wọ́n máa sọ̀rọ̀ nípa àwọn aṣọ wọ̀nyí lálẹ́ òní. àfìgbàlẹ̀ o. ọ̀wọ̀ ní dọ́wọ̀. ọ̀wọ̀ ní dọ́wọ̀. Yorùbá a máa wọṣọ káwọn òyìnbó tó dé gẹ́gẹ́ mo ṣe wí. bẹ́ẹ̀ sì ló jẹ́ wípé Yorùbá kì í wọ àmúlùmọ́lá aṣọ. Yorùbá yìí wọ àmúlùmọ́lá aṣọ gẹ́gẹ́ bí mo ti wí. kò séwu rárá. there was no trouble nílùú òyìnbó. on my way to London kò séwu rárá. there was. Aṣíwájú Túndé Ọlọ́fà ẹ̀ka alẹ́. àjàǹkọ. Adémọ́lá Ṣẹ́gun ẹ̀ka àbọ̀ sórí ètò mi lálẹ́ òní. tó ń fi wálẹ̀ yìí tó ṣọwọ́ délé láti ìlú òyìnbó. àrùnà ìṣọ̀lá rẹ̀ ló. ṣùgbọ́n láyé àtijọ́ tí mò ń wí yìí àrèlú òyìnbó. aṣọ kan wá ń bẹ tó ṣe pàtàkì jù tó jẹ́ wípé lórí ti tó ń fẹ́ kí wá òwe. tọmọdé tàgbà òun ni wọ́n máa ń lò ó. pàápàá àwọn àgbẹ̀ òun la gbọ́ wípé wọ́n máa ń lo aṣọ yìí jù. lọ́ní àfíjì ìròyìn kan. kí lorúkọ aṣọ ọ̀hún? bàǹtẹ́. bẹ́ẹ̀ lómi ẹ̀ bá gbọ́ bàǹtẹ́ yóò rò pé oògùn là ń sọ. bàǹtẹ́ kan ń bẹ lóòótọ́ tó jẹ́ wípé àwọn bàbá wa wọn a máa san mọ́ọ̀dì lọ́jọ́ ogun bá le. agbára ńlá ló wà lára bàǹtẹ́ ọ̀hún. bí wọ́n bá ti san mọ́ọ̀dì kò síbi tí wọn ò lè dojúkọ. ṣùgbọ́n bàǹtẹ́ ilé ìkọ́ ni mò ń sọ lálẹ́ òní. bàǹtẹ́ tí mò ń wí yìí bí bàǹtẹ́ ogun táwọn bàbá wa máa san mọ́ọ̀dì láyé ìgbà tó ogun bá le bó ṣe rí òun náà ni bàǹtẹ́ yìí náà rí. ìyàtọ̀ tó ń bẹ ń bẹ ni wípé kò sóògùn kankan lára bàǹtẹ́ tí mò ń wí yìí. wọ́n á máa lo bàǹtẹ́ yìí láti fi sẹ́ni pàápàá bí wọ́n bá ń bẹ nínú oko. ohun tá a gbọ́ lẹ́nu àwọn bàbá wa ni pé aṣọ kan tí wọ́n ń pè ní kíjìpá ni wọ́n fi ń dá bàǹtẹ́ yìí. bàǹtẹ́ yìí ó máa ń ní okùn méjì lára bí okùn ṣòkòtò báyìí yóò ní okùn lápá kan báyìí yóò ní okùn lápá kejì náà. bí wọ́n bá ti ro kinní mọ́ di bí aṣọ tán ro mọ́ di bí ìgbà téèyàn wọ pátá hàn. àbí kí n sọ pé bí ìgbà téèyàn wọ bọ́ksà. wọ́n bá ti ro mọ́ di báyìí tán okùn méjì tó ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ yìí òun ni wọ́n wàá fi so mọ́ra wọn dáadáa. iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu. wọ́n a máa lò nínú oko dáadáa bá bá ń ṣiṣẹ́. ohun tá a gbọ́ ni wípé bàǹtẹ́ yìí kì í ṣe aṣọ tá a lè wọ̀ ní ìgboro. ẹnjìníyà. inú oko la ti sábà máa ń lò ó. sẹ́kítìrì. ọ̀gá pólísì. ìdí nìyí gan tí Yorùbá fi máa ń pòwe kan. ká sọ́jà. tí wọ́n máa ń sọ wípé àìfinipéni àìfinìyànpènìyàn tí mú kára oko kó sán bàǹtẹ́ wọ̀lú. ibi tó wèé ti jáde rẹ̀. ìbẹ̀rẹ̀ kó náwó. ọmọ alálùbáríkà. ẹ̀yin ara mi ojú wa fún wa lọ́mọ tí ó kàwé jìnnà tí ó lè sọrí burúkú ẹ̀ṣà mi kí n. ibi ara bàǹtẹ́ tí wọ́n ń lò ní oko yìí òun lòwe tí mo pa tán ibẹ̀ ló ti jáde. adéjà mi ni adé suwìtìn adarí padà sí London ìṣọ̀lá gbàrọ̀ òmùdarí wálé. ṣé ń di ọ̀rọ̀ mi lálẹ́ òní. darí wálé o ìṣọ̀lá gbàrọ̀ òmùdarí wálé. ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ mọ̀ ilẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ lálẹ́ òní. adéjà ẹ kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ mọ̀ lálẹ́ òní. adarí padà sí London ìṣọ̀lá gbàrọ̀ òmùdarí wálé. mo sì líwà Adéníran ẹ̀ka alẹ́ o. ẹ máa bá mi ṣí àìtò yẹn dákun. àwọn ọmọ Nàìjíríà tó yẹ wá sí nílùú òyìnbó.
gbogbo yín pátá lómi àmọ́. ṣe ẹ̀rọ àwọn bàbá wa wọ́n gbọ́ púpọ̀ bí wọ́n bá fẹ́ dá aṣọ oko yìí wọn aṣọ tí wọ́n máa lò nínú oko ọgbẹ́ tó máa ń dá ni pé wọ́n wá wá aṣọ tó nípa dáadáa òyìnbó ni wọ́n lò lómi àmọ́. wọ́n máa fi ṣiṣẹ́ nínú oko ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé ṣe mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló ń bẹ nínú oko tó lè faṣọ ya ara ẹlòmíì gan kò lo aṣọ pẹ́ àwọn bàbá wa tiẹ̀ máa sọ ńgbà táwa kéré dáadáa wọ́n lábẹ́ fẹ́lẹ́ lára lágbájá yìí wọn ẹni tí ó yẹ pé tó bá ń lo aṣọ yìí ń pẹ́ lọ́rùn rẹ̀ tí fi ya bàbá wa máa ń sọ bẹ́ẹ̀ fún. ẹjọ́ kọjá kúrò lórí mi òkú kọjá kúrò lórí mi. fún ìdí èyí aṣọ tó bá nípa dáadáa òun làwọn bàbá wa máa ń lò nínú oko. ìtòwó tọmọ kò bá wà dédé. lọ́pọ̀ ọgbà wọn a máa lo kíjìpá gẹ́gẹ́ bí mo ti wí. àrèlúwọ́ bá àrèlúwọ́ òyìnbó abàrè bọ̀. kíjìpá akọ́gimọ̀ ya rẹ̀. títò ń fẹ́ ti wá. ó kéré tán kíjìpá ẹ̀ wọ́n lò fún bí ọdún bíi 3 kó tó di pé yóò gbó. bẹ́ẹ̀ ni. yàrá bí ẹ jẹ́ kó máa rówó tí ń ro. tí a bá ràjò tí a. irú àwọn aṣọ yìí máa ń pẹ́ lọ́rùn wọn. ẹ kú lé là. ìdí ni wípé ẹ kú àbọ̀lá. oko nìkan òní wọ́n ti máa ń ṣe àmúlò àwọn aṣọ yìí. ìyẹn ló mú mi rántí. wọ́n ti wọṣọ tí wọ́n dání láti lé. kọ́ mi tọ́. nígbà tí wọ́n bá dóko gbogbo yẹn ni wọ́n wàá pààrọ̀ aṣọ wọn ṣe wọ́n jọ. sí èyí tó wà lóko tí wọ́n fi ṣiṣẹ́. àtàwọn bíi tani ti wà ní aláàjì. ìdí nìyí tí wọ́n tilẹ̀ fi máa ń pa òwe kan náà pẹ́ ọjọ́ tí wọ́n máa ń sọ wípé ọkọ̀ àlá. ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán òkú ló ń gbé. ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán òkú ló ń gbé. bàtò ní àmọ́. ó túmọ̀ sí wípé ojú mi àrí. nígbà bá parí iṣẹ́ tán lóko wọ́n wà bọ́ aṣọ tí wọ́n fi ṣiṣẹ́ wọ́n bọ́ ọ́lẹ̀. aláàjì Lukman ní. aṣọ tí wọ́n sì bọ́ ọ́lẹ̀ yìí òun ló ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí wọ́n fowó rà nílé. bá a kan bí. torí iṣẹ́ tí wọ́n bá ṣe lóko ibẹ̀ náà ni wọ́n ti rówó tí wọ́n fi raṣọ tí wọ́n fi tọ́jú ilé tí wọ́n fi ṣe gbogbo nǹkan. àti ṣòkòtò tó ń ṣiṣẹ́ àrán òkú ló ń gbé. ládùúgbò sàn. ibi tó wẹ̀ ń ti jáde nù. aláàjì yéèké ó ti. sẹ́ńdé ẹ ṣé mo dúpẹ́. àti dání aláàjì mi Sálíù mi Adétúnjì ọmọ Balógun Ìbàdàn. látijọ́ ṣé mo dúpẹ́ ọjọ́. àwọn aṣọ kan ń bẹ tó jẹ́ wípé obìnrin nìkan ló ń lò ó. pẹ́ lọ́wọ́ òun ẹnìkan ní. àwọn kan sì ń bẹ tó jẹ́ pé ọkùnrin ló ń lò ó. Yusuf wa. dàbí àmúlùmọ́là tá à ń ṣe láyé òde òní. ẹ ṣé àdúpẹ́ ọjọ́. lára àwọn aṣọ tó jẹ́ pé ọkùnrin ló ń lò wọ́n. bákan ní bàbá múdàsí. láti rí aṣọ kan tí wọ́n ń pè ní dàńdógó. látòmí bàbá sá. dàńdógó aṣọ ńlá. gbogbo ẹ ṣe. àti àrẹ̀mú àyìnlá ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ òní. ire lójú ní àrí àwọn ní kọ̀ǹtráktọ̀ ọmọ Ìjẹ̀bú Òdo. dàńdógó ara aṣọ àwọn bàbá wa ni aṣọ Yorùbá òní dàńdógó. bàbá fàṣánsì Ìjẹ̀bú Òde lọmọ tí ń pamọ́ ní wá sílé. gbogbo mọ́tò tó bá kọ tí ó rìn. Ibrahim Bello ẹ ṣeun o. sáré ń pokùn. wọ́n láwọn ń gbádùn orin Babanga ní àgbà tí mò ń play yìí. lọ́jọ́ tí mo dé. bẹ́ẹ̀ ṣe ń gbádùn rẹ̀ lèmi náà ń gbádùn rẹ̀ ẹ̀ rí i pé mò ń mì ni. bọ́ǹdà bí wọ́n ṣe mú wá. ṣe rí dàńdógó yìí bá a bá dà tán aṣọ yà máa dé ọrùn ẹsẹ̀. agbọ́n ẹ̀yìn ara bí wẹ́ bọ́ǹdà. aṣọ yìí wá kún mọ́ ènìyàn lára o. yọ́yọ́ pansọ̀rọ̀ báyìí òun ló máa ń ṣe lọ sílẹ̀. yọ́yọ́ lálẹ́ ọjọ́ yìí. àìla ẹ̀gbẹ́ dàńdógó dé ìsàlẹ̀. ṣe ó lárinrin Ìjẹ̀bú Igbó ni wọ́n ti ṣe. a máa rán pani láti ibi ìbàdí dé ibi ìsàlẹ̀. kò níye rárá. ọmọ ìlú òkèèrè tó wá. kò níye rárá. olúwa ọba. láti bí ẹnu ìbàdí báyìí sókè ibẹ̀ láti wá rán apá mọ́. ọba ajẹ́kárí ń rẹ bára wa ṣe. lọ́la olúwa. ẹ̀yin sọmọ rí tẹ wá bá wa ṣe. àtẹ̀fẹ́ ọmọ Ìjẹ̀bú yìí. láti bí ìbàdí wá sí ibi ọrùn láti rán apá mọ́. jẹ́ tó. aṣọ ńlá mọ̀ ní dàńdógó. olúwa kó fàdùn kárí wa. olúwa kó fàdùn kárí wa. ṣe rí apá aṣọ dàńdógó yìí. olúwa kó ó fàdùn. máa rí pansọ̀rọ̀ bí wọ́n ṣe rán aṣọ ọ̀hún gẹ́lẹ́ òlápá rẹ̀ náà ó sì rí. bá wa ṣe àtẹ̀fẹ́ ọmọ Ìjẹ̀bú Igbó committee of gentlemen. wọn a máa kó ọ̀nà sí níwájú àtẹ̀yìn àti ní ibi ọrùn. ọ̀nà tí mò ń sọ ni pé wọn ò kó sẹ́sì ẹ̀yìn wo bí wọ́n ṣe kó sẹ́sì agbádá tí mo wọ̀ yìí. bẹ́ẹ̀ ni wọ́n sì kó sẹ́sì ní àwọn ibi tí mo dárúkọ wọ̀nyí. pé ẹ̀yin ará mi. iwájú ẹ̀yìn àti ibi ọrùn. yá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń ṣíà ètò yìí. ọkọ̀ wúrà àwọn èèyàn ti ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí dáadáa. bàbá àbèjì. Bello Tajudeen Àtàndá ẹ̀ka alẹ́. ẹ̀wọ̀n
màmá mi Adéjọkẹ́ Florence ẹ káàbọ̀ sórí ètò. àdúpẹ́ ọjọ́. Rasaki ire lójú mi àrí. ọ̀pọ̀lọpọ̀ abẹ́ òní wọ́n máa ń yọ sára aṣọ yìí yíyan aṣọ dàńdógó tí mò ń dárúkọ yìí dàńdógó ẹ̀wù ńlá. Rasaki owó lọ́lá àṣekún ọkọ rí síká bàbá kìsìnà president ẹgbẹ́ wọn ni. ìjẹ̀bú ìgbò kọ́mìtì yẹn. aṣọ ńlá ni dàńdógó gẹ́gẹ́ bí mo ṣe wí aṣọ ńlá ni dàńdógó. ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àkókò káwọn aránṣọránṣọ kí wọ́n tó lè ràn tán. bàbá búṣúra nípa kejì alága. ìjẹ̀bú ìgbò kọ́mìtì. ìdí nìyí táwọn Yorùbá tilẹ̀ fi máa ń pòwe wípé dàńdógó ó kọjá àbínúdá. ìdá òdù mi. ṣe ti gbọ́ rí ìdá dàńdógó ó kọjá àbínúdá. ìdá ẹgbẹ́ wọn ni. ìjẹ̀bú ìgbò kọ́mìtì. àwọn àgbàlagbà tó rọ́wọ́ họrí láwùjọ àwọn tó rí jájẹ yàtọ̀ sí pákó àwọn olóyè ńláńlá olùgbèga òdùbú bàbá. àwọn ló máa ń lu aṣọ yìí. adágọ́ lọ́jọ́ aliasi lolóńdó ọkọ̀ mùtíyàtò general secretary. sẹ́ẹ̀sì yìí ń lé ní. ìjẹ̀bú ìgbò kọ́mìtì. ẹ jẹ́ ń sọ̀rọ̀ nípa agbádá. ẹ rí i pé agbádá mo wọ̀ lálẹ́ òní. ayúbà dáró balẹ̀ bàbá sẹ̀rífà bàbá èjìrẹ́ àbá ìsà ẹgbẹ́. kí n tó sọ̀rọ̀ nípa agbádá. ìjẹ̀bú ìgbò kọ́mìtì yẹn. bó bá jẹ́ pé ẹ̀tẹ̀ lẹ́yìn ń lò ẹ̀tẹ̀ ẹ mú fóònù yín. kọ́mìtì gentleman ìjẹ̀bú. ẹ̀tẹ̀ kóòdù tá a máa ń kọ́kọ́ tẹ̀ ṣáájú ká tó lòdù káàdì mi. wà ó dé. ẹ kọ́kọ́ gba káàdì oní 200 naira yìí. ẹ má bínú iye tá a rí ní ẹ̀tẹ̀ lálẹ́ òní nù. gentleman. MTN tá a pè lálẹ́ òní 500 naira ni. Glo náà tí wọ́n pè lálẹ́ òní 500 naira. ṣé ẹ ti tẹ kóòdù ọ̀hún. ìròyìn pẹpẹ lòun ṣàrọ àbígbọ. kóòdù tó fi ń lòdù ẹ̀tẹ̀ gbogbo wa. ẹni bá yáwọ́ jù ní ó kọ́kọ́ gbé káàdì. àrùnà ìṣàn. ṣé ẹ ti tẹ̀. àrèlúwọ́ bá 17 àbálẹ̀bọ̀ ilé 32 ìtìlọ́ ọ̀fẹ́ ti wá. 20 42 95 àlè ìpátá 75 ọkọ̀ ṣàánú 26 pàtó 61. wọn ni. ìjẹ̀bú ìgbò kọ́mìtì. 1732 20 42 95 75 26 61. kéè ọkọ̀ ra bẹ́ẹ̀ bá ti rí lóòdù ẹ̀jẹ̀ àmọ́. ọkọ̀ ìyàbọ̀ ọkọ̀ haúsá sẹ́kítìrì ni. ìjẹ̀bú ìgbò kọ́mìtì yẹn ṣe. màmá mi Adéjọkẹ́ Florence ẹ ṣeun o. Ọlátúnjí Idris ẹ káàbọ̀ sórí ètò. ọkọ̀ àṣànàta bàbá àdìyó financial secretary ni. ìjẹ̀bú ìgbò kọ́mìtì yẹn ṣe. àdúgbò ọjọ́. nípa agbádá kò sí aṣọ tí a ò lè fi dá agbádá. ọkọ̀ sílífàtù bàbá ń bá ṣòro. agbádá a máa tóbi gan tẹ bá rí lè tó wà lọ́rùn mi ẹ̀ rí kó tóbi díẹ̀. kọ́mìtì yẹn ṣe. àdúgbò ọjọ́. ṣùgbọ́n agbádá bó ti tóbi tó kò ṣòro dábì dàńdógó. àlìyá yìí orí ọ̀la. ara agbádá kì í rí pa sọ̀rọ̀ bí ara dàńdógó. bàbá ń ra fìlò ọdítọ̀ ẹgbẹ́ wọn. apá agbádá sì rèé a máa là kanlẹ̀ gbọ́ọ́rọ́ ni. ṣe àdúgbò ọjọ́. wọ́n a máa kó ọ̀nà sóun náà níwájú àtẹ̀yìn. ẹ̀yin ẹ wo bí wọ́n ṣe kó ọ̀nà sí eléyìí bó ṣe ń bẹ níwájú yìí náà ló ń bẹ lẹ́yìn o. balógun ẹgbẹ́ wọn ni. ìjẹ̀bú ìgbò kọ́mìtì yẹn ṣe. àdúgbò ọjọ́. Lámídì Kàmálùdín ẹ̀ka alẹ́ o. kò sí ẹni tí ò lè wá gbádá. ìrẹ́pọ̀ ló ẹ̀yin náà wò mí mélòó lára mi kí ni mí lé ẹgbẹ́ kí ni mo tó ìgbò kọ́mìtì. ṣe bá gbádá ní lọ́rùn mi nílé wọn. kò sẹ́ni tí ò lè wá gbádá. láti lójú wọn láti mọ̀ wípé òun lè nìyàn. bọ́rọ̀ tá gbádá ṣe rí nù. torí rárá ènìyàn játijàti ò sí lẹ́gbẹ̀ẹ́ wọn. àgbẹ̀dọ̀ ènìyàn ò sí. ara aṣọ Yorùbá laṣọ kan tí wọ́n ń pè ní gbáríyẹ̀. ènìyàn gidi ni wọ́n ń bára ṣe òwe. ẹgbẹ́ ọmọ ìjẹ̀bú ìgbò. ìjẹ̀bú ìgbò kọ́mìtì yẹn ṣe. àdúpẹ́ ọjọ́. kò sí aṣọ tá a lè fi dá gbáríyẹ̀ náà. òun náà máa ń dé ìsàlẹ̀ ẹsẹ̀ bá a bá rán tán ni. ọmọ ojú bá ní rẹ ẹ ṣe o.
òun ò wá ní apá ńlá bíi agbádá àti dàńdógó. ràùfù ojúbánirẹ́ ọkọ̀ múlíkà. a máa ń ṣe àpò méjì sí níbi ọwọ́ iwájú báyìí. bàbá sáwúrà. wọ́n sì kó ẹnu àpò èyí ò ní pé wọ́n sì ṣiṣẹ́ sí ẹnu àpò dáadáa. mẹ́tò ni. ẹ ti rí aṣọ tí mò ń wí rí. ọmọ ti yẹn. ọ̀nà ń pè ní bárìyẹ. adúpẹ́ ọjọ́. èmúná tù mí yòó ké sọdá màmá rí. aṣọ míì ni wọ́n ń pè ní súlíà. adé màmá ń pàtàyè. súlíà mímídò ẹ má bínú. ẹ̀wọ̀n. súlíà ni wọ́n ń pè é. ọkọ mi ti yẹ ṣe adúpẹ́ ọjọ́. fún ìbátúrú adé kan. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ń darapọ̀ mọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń ṣí ètò mi. ọlátúbọ̀. Clement ṣeun ẹ̀ka alẹ́ o ẹ ṣeun. ẹ̀wọ̀n ni ìjẹ́bi. wọ́n láwọn làwọn lóòdù káàdì ọ̀hún. adúpẹ́ ọjọ́. ẹ ṣé mo dúpẹ́. mọ̀dínà tún mú síta fá àríkẹ́ adé mẹ́ńbà ẹgbẹ́ wọn ni. súlíà yìí tó ketílẹ̀ òun la máa ń dá. adúpẹ́ ọjọ́. ẹ̀wù rẹ̀ tá a wá ń wọ̀ sókè ìgbà wúwo òun là ń pè ní súlíà. bàbá fáńsá ẹkú ìnáwó ọjọ́ yẹn. kò sí ẹni tó lè wọ súlíà yìí láì wọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ sí. adúpẹ́ ọjọ́. wọn ò lè wọ láì wọ ṣòkòtò rẹ̀ náà sí. túnẹ̀ bàbá ń pàtàkì. ṣòkòtò sọ̀rọ̀ òun ni wọ́n máa ń fi ṣòkòtò rẹ̀ rán. ẹkú ìnáwó. gbogbo rẹ̀ rìn papọ̀ pẹ̀lú ara wọn ni. yàbí ìkókọ mi ti yẹ ṣe adúpẹ́ ọjọ́. aṣíwájú Túndé Ọlọ́fà ẹ ṣeun o. onífàdé ọ̀gá pólísì adúwọ̀n ká níbi wọ́n ń dáná rọ́ ẹkú ìnáwó wọn jọ. súlíà tí mò ń wí yìí bí agbádá náà ni wọ́n ṣe rán. ìjẹ̀bú ìgbò kọ́mìtì. òun yìí kàn dé ọrùn ẹsẹ̀ bí agbádá ni. èyí ò ní wípé kì í dé ibi tí agbádá dé nísàlẹ̀ ní tiẹ̀. ni mo wí o ẹyẹ bá mi káwọn màmá síbi ká. ó lè kọjá ibi orókún díẹ̀ sísàlẹ̀ ní tiẹ̀. liberty manageress ẹ ṣe àjọkẹ́ adékọ̀yà. bó bá wù wá a lè kó ní ibi ọrùn báyìí. ẹkú yìí. bó bá sì wù wá a lè kó níbi àyà. ìjẹ̀bú ìgbò kọ́mìtì. ara aṣọ Yorùbá ni. adúpẹ́ ọjọ́. aṣọ míì tí wọ́n tún máa mẹ́nu bà. bẹ́ẹ̀ ni mo ń yín mú. òun laṣọ kan tí wọ́n ń pè ní ọ̀yàlà. mo bẹ̀ yín ayé ẹ. ẹ̀pẹ́ ti gbọ́ rí. lóòrùn wọn. Máfọláṣeré Samuel yín mú bẹ́lẹ́gàn. mo kí yín ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. mo bẹ̀ yín ayé ẹ máa wò bẹ̀ inú lóòrùn wọn. alákọ̀wé ṣe ẹ sàtì. ọ̀yàlà yìí ń tiẹ̀. ìjẹ́gbẹ́ alákọ̀. ó dàbí súlíà náà ni ní wéré lóde. ṣùgbọ́n kò tóbi tó. ìwé tó ní wèrè. kọ̀míjì kì í ṣe. òun náà máa ní àwọ̀tẹ́lẹ̀ àti sọ́rọ́. ẹni tó bá lanu sọ̀sọ̀ kí sọ. ẹ fọ́ wọn létí kí ẹ tó gbé wọn ní bàtà o. ẹni bá wa bínú kan ń bolú wa bínú ní òye. ara wọn ni wọ́n ń ṣe. ẹ sá máa mi dé ike. kí ẹ ti fẹ́. ṣe ríru aṣọ tí wọ́n bá fi rán ọ̀yàlà yìí. ẹ sá máa mi dé ike. òun náà ni wọ́n fi rán àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ àti sọ́rọ́. ṣé mo dá ẹ dóná. èyí ń sọ̀rọ̀ rẹ̀ tá a wọ̀ sí. igi tó ń bá Ṣàngó dìtẹ̀ àgbẹ̀ látẹ̀wé lọ́dẹ gbòní. òtútọ́ dé kí rọ́tà pamọ́. láti là ń sọ. òtútọ́ dé kí rọ́tà pamọ́. kékeré lékè igi. òtútọ́ dé. aṣọ míì tí wọ́n tún mẹ́nu bà lálẹ́ òní ni bùbá. òtútọ́ dé. gbogbo wa là á máa sọ tí wọ́n ń pè ní bùbá. láre wa. torí àṣìrànrú rẹ̀ láyé òde òní. ń borí ìlú. òtútọ́ dé kí rọ́tà pamọ́. bàtà ò ní padà. a máa ń wọ bùbá gẹ́gẹ́ bí aṣọ àwọ̀tẹ́lẹ̀ tàbí aṣọ tá a lè pè ní aṣọ àfọ̀wọ́lẹ̀. bàbá ò gbọ́ mi òtútọ́. èyí wọn aṣọ tá a kàn lè jù sọ́rùn láti lọ síbikíbi. tó bá lè bí ẹnu. atẹnigba. aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ òun la sábà máa ń fi rán bùbá. ẹ̀ṣọ́ kò ní dómi ní. a lè rán lọ́wọ́ gígùn tàbí lọ́wọ́ kékeré. ìbákalẹ̀ ó. yín ò lọ́wọ́ kúkúrú. kámákùnrin. ẹlòmíì bí mo ṣe ní ọlọ́wọ́ kékeré òun ó lè má yé. kámákùnrin. àlejò ọ̀run ní gẹ́gẹ́. ṣé ẹ ti mọ̀. àlejò ọ̀run. a máa ń la àyà aṣọ ẹ yìí. ti mọ̀. wọ́n bá ti la àyà rẹ̀ tán. alẹ́ ló kọjá. wọ́n lè fi bọ́tìnì bíi méjì àbí mẹ́ta sí i. alẹ́ ló kọjá omi. oṣù bàtà ò lálàfẹ́ ìdí. ló kọjá odò. oṣù bàtà ò lálàfẹ́ ìdí. ló kọjá. òun yìí ní apá yanguru. mẹ́nu. yóò ní wípé apá rẹ̀ ń fẹ̀ janguru lódò mẹ́nu. bíi tàwọn aṣọ tó kù. aládàjọ́ ṣàgùnlá odò. apá rẹ̀ máa ń ṣe pọ̀ọ̀rọ̀ báyìí ni. ṣàgùnlá odò. la àjàbá
òun ni kì í jẹ́ kí òtútù kó pa ẹni tó bá wọ aṣọ yìí. kò sí fọkàn balẹ̀. ẹni tó bomi àtàbọ̀jú. àfẹ̀sìn bọ̀. Kọ́lá Akín pẹ̀lú ẹ káàbọ̀ sórí ètò. àfẹ̀sìn bọ̀. kì í yẹn dáadáa. ẹ dákun ẹ máa bá mi ṣí àìtó. ẹ máa láìkì kẹ ẹ máa lọ́ọ̀fù rẹ̀. ata onímọ̀dẹ̀. débi kó péré wálé. ẹ̀kọ́ lè kọjá ẹran. débi tìmí àlù. aṣọ míì tó tún jẹ́ aṣọ Yorùbá. àtúnwájú di. òun laṣọ kan tí wọ́n ń pè ní dànsíkí. àtúnwájú di túnwájú náà. àwọ̀tẹ́lẹ̀ tàbí aṣọ ìwọ́lẹ̀ ńlá lè fi dànsíkí náà ṣe. ẹni ń bínú kàn ń bínú. èsì lágbára lọ́tọ̀. àwọn ará Ìbàdàn wọn a tún máa pe aṣọ tá à ń pè ní dànsíkí yìí wọ́n máa pè ní ẹ̀sìkí. àwọn ará Ìbàdàn ló ń pè lẹ́sìkí. Eunice Modúpẹ́ Adésọ̀pọ̀ ẹ̀ka alẹ́. bí wọn bá porúkọ yín dáadáa ẹ má bínú sí mi màmá mi. wọ́n á máa la dànsíkí ní ẹ̀gbẹ́ méjèèjì. ọ̀gbàrá òjò. wọ́n bá fẹ́ kó kún díẹ̀ ohun tí wọ́n máa ń ṣe ni wípé wọ́n tún wá là ní ọwọ́ iwájú àti ẹ̀yìn. lagilagi ń fẹ́ lagi ọ̀rá ọba ní ọjọ́ kọta. bó bá jẹ́ glo lẹ́yìn ń lò ní ọ̀fẹ́ lọ. ẹ máa múra kalẹ̀. lágbára Ọlọ́run Olódùmarè ẹ jẹ̀bùn glo oní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìyẹn 500 naira lálẹ́ òní. ìwọ̀n oyin fi ń da fọ́nrán ẹ̀dá kan òde mọ́ bẹ́ẹ̀. nílé ayé rí. mo ti sọ díẹ̀ nípa àwọn aṣọ tá a máa ń wọ̀ tó jẹ́ kí n máa gé péréte ni pé tọ́pìkì náà ó kẹnu gan-an ni bàbá ni a máa sọ ilé oṣù ilé ó mọ́. àbàbà tó fẹ́ lè yọ. ẹ jẹ́ ń bọ́ sórí ṣòkòtò àwọn ṣòkòtò tó jẹ́ pé táwọn bàbá wa ń wọ̀. ṣòkòtò kan ń bẹ tí wọ́n ń pè ní sanyẹ́mọ́tàn. níbi orúkọ rẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀rú ṣòkòtò tó jẹ́ sanyẹ́mọ́tàn. bàbá ní bàbá ti fà ó ti fà ó lórí ìlú òyìnbó abárewádé. ṣòkòtò yìí wọ́n á máa dá ó máa ń kọjá orókún. yóò kọjá orókún díẹ̀. a máa fún mọ́ni lẹ́sẹ̀ dáadáa. bóyá ìdí nìyí tí wọ́n fi ń pè ní sanyẹ́mọ́tàn. bàbá mú dàsírò àtúbàjáde tàbí dìsá àwọn wọ́n á máa lo ṣòkòtò yìí lọ́pọ̀ ọgbà bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ kan tó jẹ́ sí agbára tàbí wọ́n fẹ́ lọ sí ìrìn àjò tí wọn ò fẹ́ kí ṣòkòtò ńlá kó máa dí wọn lọ́wọ́ sẹ́mọ̀ wípé ẹsẹ̀ ni wọ́n fi ń rìn gbà náà. àwọn àkókò yìí ni wọ́n máa ń lo sanyẹ́mọ́tàn. òkun ló lórí òun kìnìún wárí. ṣòkòtò míì tí wọn ó tún dárúkọ ni wọ́n ń pè ní sọ́rọ́ ilé ìgbajúgbajà díẹ̀ ní tiẹ̀. sọ́rọ́ wọn a máa rán débi ẹsẹ̀ nísàlẹ̀ èyí ò níbi ọrùn ẹsẹ̀. lórí òun kìnìún wárí tọgbà yóò. ẹnu rẹ̀ kì í ṣe yàwùyàwù ní tiẹ̀ èyí ò ní wípé ẹnu rẹ̀ kì í fẹ̀ níbi ìsàlẹ̀ níbi ọrùn ẹsẹ̀ lọ́hùn. a máa ń lo àwọn ṣòkòtò yìí a máa ń lò fún àwọn aṣọ bíi a lè lò fún aṣọ bíi bùbá súlé àti mo dárúkọ tán àti ọ̀yàlà a lè lo ṣòkòtò yìí fún. àdìájì mi bàbá bèbí. bàbá mi táyé ṣe ọmọ ayégúnlẹ̀ wọ́n ní ṣòkòtò àwọn onílù bàtà ẹ ṣé mo dúpẹ́. sẹ́ẹ̀rí ṣòkòtò tí mo ń sọ yìí èyí ń sọ̀rọ̀ wọn à nílò láti ṣiṣẹ́ ọ̀nà kankan sí. bàbá mọ̀sẹ̀ kíkù. ṣòkòtò míì tí wọ́n tún mẹ́nu bà ó ní kẹ̀ǹbẹ̀ ayé òní ṣiṣẹ́. àbí kí n tiẹ̀ fi lè ṣe béèrè ni kí n béèrè wípé orúkọ mi wo ni wọ́n ń pe ṣòkòtò kẹ̀ǹbẹ̀. ọkàn mi balẹ̀ náà àwọn bàbá mi ń bẹ lórí ètò lálẹ́ òní. àwọn bíi bàbá mi táyé ṣe ọmọ ayégúnlẹ̀.
orúkọ mi wo ni wọ́n ń pè ṣòkòtò kẹ̀ǹbẹ̀ owó kẹ̀ǹbẹ̀ rí bí ìjà. bàbá mọ́kútà òfin ìgbéra. bàbá mi Kọ́lá Akín pẹ̀lú wọ́n ní bó bá ṣeé ṣe kí n fi àwòrán àwọn ṣòkòtò yìí kí n fi hàn lọ́jọ́ míì. a ó gbìyànjú ó kàn jẹ́ wípé púpọ̀ nínú àwọn ṣòkòtò yìí ẹni mélòó ló ní ìmọ̀láyé òde òní. orúkọ míì tí wọ́n ń pè kẹ̀ǹbẹ̀ òun ni àbàdán bẹ́ẹ̀ bá gbọ́ tí wọ́n bá ń sọ pé àbàdán ṣòkòtò kẹ̀ǹbẹ̀ náà ni wọ́n ń wí wọn. bàbá mi bá ọkọ̀ sí mi àtù. ṣòkòtò tí mò ń wí yìí. ọmọ ṣọlá jọmọ ọmọ òrùwà yìí láwọn bàbá mi. Abraham Ṣẹ́gun ẹ ṣeun o ẹ̀ka alẹ́. ṣòkòtò kẹ̀ǹbẹ̀ tí mò ń wí yìí a máa tóbi púpọ̀ láti bí ìbàdí báyìí yóò tóbi láti ibi ìbàdí kọjá lọ sí ibi orókún ẹsẹ̀ ìsàlẹ̀ orókún ẹsẹ̀ díẹ̀. ṣe ẹ wá rí bó bá ti kọjá orókún díẹ̀ yóò tó kọjá orókún sísàlẹ̀ díẹ̀ òní yóò bẹ̀rẹ̀ sí ní tínrín títí tí yóò fi dé ọrùn ẹsẹ̀ pátápátá. bó bá ti wá dé ọrùn ẹsẹ̀ yìí ibẹ̀ ni ó ti fún mọ́ ẹni tó wọ̀ ọ́ lọ́rùn ẹsẹ̀ dáindáin. abẹ́ ṣòkòtò yìí a máa tóbi púpọ̀ púpọ̀ kódà bí wọ́n bá gbé odidi ọmọdé sí inú ṣòkòtò yìí wọn ò ní mọ̀ pé nǹkan kan ń bẹ ń bẹ níbi tó tóbi dé. ànàdọ́ mi ń gbà mí wọnú agbọ̀n kò sẹ́ni tó yé làmì yìí. bàbá rẹ̀ ti ń bá ọkọ̀ láti gbé. wọ́n a máa kó ṣòkòtò yìí wọ́n a máa kó lọ́rùn ẹsẹ̀ èyí ò ní wípé ṣòkòtò kẹ̀ǹbẹ̀ tí mò ń wí wọ́n a máa kó sẹ́sì lọ́rùn ẹsẹ̀. ànàdọ́ mi ń gbà mí wọnú agbọ̀n. ṣòkòtò míì tí wọ́n tún mẹ́nu bà lálẹ́ òní òní ẹ̀fà ṣòkòtò kan ń bẹ táwọn bàbá wa ń pè ní ẹ̀fà. Amstad Lukman ẹ káàbọ̀ sórí ètò. ṣòkòtò ẹ̀fà yìí òun náà máa ń tóbi òun náà tóbi níbi ìbàdí òun náà máa ń fẹ́ tóbi tó ṣòkòtò tá à ń pè ní kẹ̀ǹbẹ̀ yìí ṣùgbọ́n abẹ́ rẹ̀ ní tiẹ̀ òun ìrí gbáwúyá bíi ti kẹ̀ǹbẹ̀. bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀fà kì í fún mọ́ni lọ́rùn ẹsẹ̀ dáindáin. ọrùn ẹsẹ̀ ẹ̀fà kì í fún mọ́ni lọ́rùn ẹsẹ̀ bíi ti ṣòkòtò kẹ̀ǹbẹ̀. àwọn àgbàlagbà ló sábà máa ń lorú ṣòkòtò yìí àwọn ọmọdé ò fara mọ́ ṣòkòtò ọ̀hún. Múfì Àlàdé ẹ káàbọ̀ sórí ètò wọn lá máa ń wò mí látàbújá ẹ wò mí kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n tó pe káàdì kan fún yín lálẹ́ òní ṣé glo lẹ́yìn ń lò ẹ mú fóònù yín ẹ gba káàdì ẹlẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira recharge card yìí ẹ dákun ẹni tó bá rí lóòdù kó jẹ́ ká mọ̀ ká lè sọ káàdì ọ̀hún nù. ṣé ẹ ti tẹ̀ ẹ́ ṣe mọ̀ pé ó ní kóòdù tá a fi ń lóòdù recharge card ó yẹ sáré tẹ̀ ẹ tẹ̀ ẹ tẹ̀. bàbá mọ́mọ́ ni bàbá bàtà sí ọmọ ọ̀ṣọ́ gbajúmọ̀ lọkùnrin ọmọ ọ̀ṣọ́ gbajúmọ̀ lọkùnrin. ṣé ẹ ti bá mi tẹ̀ ẹ́ ó yá káàdì ọ̀hún rèé o. bàbá kúdírà 29 23 62 71 46. bàbá nájìmù bàbá àtijọ́ ọmọ ọ̀ṣọ́ gbajúmọ̀ lọkùnrin ọmọ ọ̀ṣọ́ gbajúmọ̀ lọkùnrin. 61 37 2 29 236 271 46 61 37 2
ẹni ó bá rí lóòdù kó jẹ́ àmọ̀ ẹ̀ dákun. ọkọ̀ tí yóò bá dé mọ́ta ọmọ ọ̀sá gbajúmọ̀ lọ́kùnrin. ẹ má bínú àwọn kan ló ń fi ìpè ni wọ́n fi ń dí mi lọ́wọ́. ṣé ń jọmọ́ mi o. ẹni bá rí glo ọ̀hún lóòdù kó jẹ́ àmọ̀ o. nítorí ọ̀rẹ́ mi. ẹ jẹ́ kí n sáré fò fẹ̀rẹ̀ síbi fìlà. àjẹ̀ǹgbẹ̀dẹ̀ náírà rọ̀ ní kákan pẹ̀lú. ṣe é rí béèyàn bá wọṣọ sọ́rùn tó ń lòde. Afọláṣadé ọmọọba. kò sí bí aṣọ tó wọ̀ náà ṣe lè dáa tó. bónítọ̀ ń wò bá dé fìlà sórí bí mo ṣe gẹ́ fìlà yìí. Yorùbá ò tí ì rí ẹni náà gẹ́gẹ́ bí ọmọlúàbí. ìmúra onítọ̀hún ò já mọ́ nǹkan kan. bá a bá ti wọṣọ Yorùbá dáadáa báyà á dé fìlà sí ni. Afọláṣadé mi àrìn mi àyàn òkè àgbà lẹ́ẹ̀kúyà. oríṣiríṣi fìlà la máa ń dé nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n fìlà tó gbajúgbajà jùlọ nílẹ̀ Yorùbá ni fìlà kan táwọn bàbá wa ń pè ní òrìbí. Adénàbí ẹ̀ ti dára bá. mo fi àlàdé ẹ ṣe mo dúpẹ́ o. ẹ dákun glo card tí mo pè wọn ẹni bá lóòdù ẹ kó jẹ́ ká mọ̀ kó sáà kọ́mẹ́ǹtì pé ó ti wọlé sọ́dọ̀ òun. Adénàbí ẹ̀ ti dára bá. mo ní fìlà tó gbajúgbajà jù láyé ìgbà òun ni fìlà kan tí wọ́n ń pè ní òrìbí. àlè fọlẹ́yìn fọlá. oríṣiríṣi òun la máa ń fi àrà fìlà tá a dé sórí la máa ń fi ń dá. àlè fọlẹ́. ẹlòmíì lè dé tiẹ̀ kó kojú rẹ̀ síwájú gangan. ẹlòmíì lè dé tiẹ̀ kó kojú rẹ̀ sẹ́yìn. Fọláṣadé ti ju bàbá àgbà. wọ́n ti jọ kárí ayé. ẹlòmíì a máa dé yóò wá fà sókè gangan báyìí. kò sára tá a lè fi fìlà dá. Fọláṣadé ti ju bàbá àgbà. àwa máa fìlà dé jura wa lọ o. àwọn kan ń bẹ tó jẹ́ pé wọ́n máa fìlà dé sórí dáadáa. àwọn kan ń bẹ tí ò máa dé rárá. Olódùmarè kò ní ká. ìdí nìyí tí Yorùbá fi máa ń pa òwe kan pé fìlà ọdún bíi ká máa dé ká tó wá máa dé kò dàbí ikú yẹni kó wá yẹni kò dàbí ká rówó rà á. Adé ọmọọba òkè àgbà lẹ́ẹ̀kúyà. òwe àwọn bàbá wa nù. ọmọ jàmbára tóbi bọ́sẹ̀. òkè àgbà lẹ́ẹ̀kúyà. fìlà míì oríṣi fìlà míì tó tún wà òní fìlà tí mo sọ lẹ́ẹ̀kan fìlà ilé tí ajá ọmọ àbúrò kò bọ́jú gun. wọ́n tún pè ní alábàǹkádà. fìlà yìí gbajúgbajà láàrin àwọn ẹ̀yà kan ju àwọn ẹ̀yà kan lọ. àmọ́lé. fìlà abetí ajá tá à ń pè ní alábàǹkádà yìí àárín àwọn tó ti gbajúgbajà jù òun làwọn Ọ̀yọ́ àwọn Òṣogbo àwọn Ẹdẹ àtàwọn Ògbómọ̀ṣọ́ fìlà yìí gbajúgbajà púpọ̀ láàrin wọn. ọmọ ìjọ. fìlà abetí ajá padà lẹ́yìn. fìlà abetí ajá tó jẹ́ pé bá a bá dé sórí tán báyìí yóò wá rí pẹlẹbẹ yóò rí pẹlẹbẹ níbi àárín báyìí yóò wá ní etí méjì bí etí ehoro àbí ẹ jẹ́ kí n sọ pé bí etí ẹlẹ́dẹ̀ téèyàn lè dé téèyàn lè ká báyìí tàbí kéèyàn dà á lẹ̀ fìlà yìí òun ni wọ́n ń pè lábetí ajá. ṣe wá rí i lápá Ìjẹ̀ṣà àti Èkìtì Ìbàdàn Ọ̀wọ̀ Ìjẹ̀bú pẹ̀lú Ẹ̀gbá fìlà òrìbí tí mo sọ yìí ni mo kọ́ dárúkọ òun làwọn èèyàn ń lò jù láwọn ibi tí mo dárúkọ gbẹ̀yìn. àbá rẹ ni lóòdù recharge card yìí ni mo rò pé àwọn èèyàn rí glo ọ̀hún lóòdù bóyá kí n tún pè ẹ tẹ kóòdù yín o n ó tún glo card n ó tún pè. ṣé ẹ ti tẹ kóòdù ọ̀hún. 292 36 271 46 61 372. ẹ jẹ́ n tún pè 292 36 271
46 61 372. ẹni ó bá rí lóòdù kò jẹ́ àmọ́. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọ́n gbé fìlà àrà kan wọ́n gbé dìde lọ́dún díẹ̀ sẹ́yìn ilẹ̀ mọ̀ ti ta sí díẹ̀ náà. wọ́n á máa pe fìlà yìí ní fìlà Awólọ́wọ̀. oríṣiríṣi àwọ̀ fìlà yìí ló wà. kódà ń tá a gbọ́ ni pé púpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n fẹ́ràn láti máa dé fìlà yìí lákòókò náà. ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé wọ́n ní fìlà wọn ló jọ mọ́rọ̀ òṣèlú. ìkísí ti dáyé ọ̀nà jìn. wọ́n ní fìlà wọn mọ́rọ̀ òṣèlú lọ́wọ́ òun làwọn kan yìí fi dé. ṣùgbọ́n bọ́mọ ẹni bá dáa ká wí kì í kúkú sípà àfìsàyà. fìlà tá à ń wí ó wuyì púpọ̀. fìlà wọn dáa gan-an ni. bẹ́ẹ̀ bá ti rí igbákejì ààrẹ wa lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀mọ̀wé àti ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò bẹ́ẹ̀ bá ti rí wọn dáadáa irú fìlà yìí ni wọ́n máa ń dé nígbàkúùgbà. ẹ rọra jẹ́ kó máa dùn bó ti ń dún. ọjọ́ mà ti lọ lórí ètò lálẹ́ òní. ẹ dákun àtàbà lórí tiwa díẹ̀díẹ̀ lógun pẹ̀ máa tún gbà. ṣé kí n máa lọ lé díẹ̀díẹ̀ ká máa tẹ̀síwájú níbi tá a bá dé torí wọn ò tí ì bá ọ̀rọ̀ aṣọ wíwọ̀ yìí wọn ò tí ì bá débì kankan. àtàbà lórí tiwa díẹ̀díẹ̀ lógun pẹ̀ máa tún gbà ẹ gbọ́. bóyá ká sinmi fún ti sáà yìí náà ká máa tẹ̀síwájú láìpẹ́. ẹ̀yin tẹ́ ẹ bá ń lo MTN bó bá jẹ́ MTN lẹ́yìn ń lò ó yẹ ẹ mú fóònù yín o. ẹ tẹ kóòdù yẹn MTN. ẹ dákun sáà tí ìrẹ́ni tó lòdù Glo yìí ni wọn ò mọ̀ tí ì rí èsì kankan látọ̀dọ̀ yín. ẹ̀yin ará bírí bójú ti ẹ̀ṣú rárá táwọn tẹ̀gbẹ́ rí. wọ́n ti máa rí ọgbà rárá. àbí nẹ́tíwọ́ọ̀kì alẹ́ yìí ló ń ṣe mí bẹ́ẹ̀ ni. ìyàwó kì í ṣe ilé ìpín orin yẹn. kì í ṣe ilé ìpín orin yẹn. ó dùn fọmọ ọ̀dọ́. ìgbẹ́rùn ọ̀gá àdóhùn láti lọ ọjọ́ ìbá pé. ó yẹ ẹja ṣe báyìí. ṣé ẹ ti tẹ kóòdù MTN kóòdù tí wọ́n ti ń lòdì MTN ṣé ẹ ti tẹ̀ ẹ́ ó yá ẹ lòdù ẹ ẹni bá ti yára lògùn ó gbé. 6319 9072 69 12 10 275 631 99 07 26 91 21 02 75 káàdì ìpele ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira ní MTN. ẹ dákun ẹni tó bá ti rí lóòdù kú já mọ́. lórí ètò yìí àwọn àǹfààní ọlọ́kan òjọ̀kan lẹ̀ ẹ́ jẹ́ àṣẹ̀ṣẹ̀ ń tọwọ́ bàpò ní àti ìmẹ́yẹ. mo ní lórí ètò yìí àṣẹ̀ṣẹ̀ ń tọwọ́ bàpò ní àti ìmẹ́yẹ o. ẹ sáà máa bá mi bọ̀ ẹ máa bá mi ká lọ. ká gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá ó yẹ kó mọ̀ tiẹ̀ tí o
bẹ́ẹ̀ bá ti ń gbọ́ báyìí ẹ ti mọ̀ wípé abala tá a ti máa ń béèrè ìbéèrè náà la wọ̀ ọ́n tá a ti ní ká má gbàgbé àṣà àti ṣe wa. agbọ́tí fáyọ̀ ká má gbàgbé àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá ó yẹ ká má tiẹ̀ tí o ká má gbàgbé àṣà wa. ìbéèrè mi àkọ́kọ́ lálẹ́ òní. kí ló dé sáà rẹ ni lódò àwọn káàdì ni. Abínibí bàbá wa nǹkan abínibí bàbá wa ni àṣà ọmọ Yorùbá. ìbéèrè àkọ́kọ́ lálẹ́ òní. ká gbàṣà náà gẹ́gẹ́gẹ́. Ṣàngó ló ní bàtà. àṣà wa ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá kò yẹ kó má ti. Ògún ló ní ìlú kan tí wọ́n ń pè ní àgẹ̀rẹ̀. ìṣẹ̀dálẹ̀ bàbá àwọn olórìṣà wo ló ní ìlú kan tí wọ́n ń pè ní ìgbìn. wa ni àṣà ìgbìn Yorùbá. àwọn olórìṣà wo ló ní. ìyẹ̀kú o ká gbàṣà náà ṣe dáadáa. ìlú ìgbìn ká má gbàgbé àwọn olórìṣà wo ló ní. àṣà wa o ká má gbàgbé àṣà wa àṣà ọmọ Yorùbá kò yẹ kó má ti. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé o. mo foyín sọ ká má ẹyẹ kan ń bẹ tó jẹ́ wípé kì í yé. gbàgbé àṣà ẹ má bínú wọ́n ní a máa yé. ọmọ Yorùbá ó yẹ ṣùgbọ́n àṣẹ tí Olódùmarè fún un ká má gbàgbé bó bá rí ẹyin aláǹgbá tó bá fi bàlẹ̀ ká má bó rẹyin adìyẹ tó bàlẹ̀ àṣà bó rẹyin ẹyẹkẹyẹ tó bá fi bàlẹ̀ nígbà tí irú ẹyẹ bẹ́ẹ̀ bá máa pamọ́ ọmọ ẹyẹ yìí òní yóò pa àṣẹ tí Olódùmarè fún ẹyẹ yìí ni láyé kábíyèsí rẹ̀ Olódùmarè. kí lorúkọ ẹyẹ ọ̀hún? àṣẹ ẹyẹ tó jẹ́ wípé gbogbo ẹyin tó bá ti sàbátí tó bá ti lè bàlẹ̀ báyìí àrùn dojú àṣà bolẹ̀ lọ. láyé àtijọ́ nígbà tẹ́ni tó lẹ́yìn gangan ó bá pamọ́ ìṣe ojúṣe ọmọ tẹyẹ yìí òun ni ó fi pa. lóde ò kí lorúkọ ẹyẹ ọ̀hún? ìbéèrè kejì nù. ń dojú àṣà bolẹ̀ lọ. alára pẹ́ láyé àtijọ́ ṣáà wà rẹ́ni lódò àwọn káàdì yìí ni. àtijọ́ àìṣe ojúṣe àti rẹ́ni tó lódò Airtel ní tiẹ̀. àṣẹ òní MTN yìí ẹjẹ́ ń tún pè àṣà bolẹ̀. ó yẹ ẹ tẹ kóòdù rẹ̀ MTN ìjà o àìṣe ojúṣe 6319 lóde òní o àìdò 9072 irun dídì tí ẹ 6912 ara oge ọmọ odò 10275 níbi ìbá MTN àfi tẹwà ẹjẹ́ ń tún Glo yìí náà pè láyé àtijọ́ o àìṣe ṣe ti tẹ kóòdù Glo àṣà wa lóde òní o 292 ojú àṣà bolẹ̀. 36 ọmọkùnrin bá ti dín 271 alẹ̀ fún bàbá tó 46 bọ́mọbìnrin bá ti dín o 61 alẹ̀ fún yeye tóbi lọ́mọ. 372. ìjà o agbe mi ṣe tó ń lọ̀lú ìdárónú àlùkò mi ṣe tó ń lọ̀lú ìkosùn. àṣà wa lóde òní o à ń dojú àṣà bolẹ̀ lọ. ẹ má bínú ẹ má ti jẹun lọ o agbẹ́ àìmọ̀ ẹ̀yin lè fẹ́ dáhùn ìbéèrè tí mo béèrè ń gidi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sí ní elédè la 090 ọmọ 54 akin 99 402 090 ojú 54 99 402. àìdò ẹyẹ wo ni ó jẹ́ wípé ẹyin kẹ́yin tó bá ti bàlẹ́ kárọ̀nù ọmọ tiẹ̀ òun lẹni tó ní ẹyin gangan ó fi pa. adé gbogbo bákan náà òtí àìrìn yìí o ìtìjú ọmọ. òrìṣà wo ló ní ìlú kan tí wọ́n ń pè ní ìgbìn. ayé àtijọ́ o à ń ṣe ojúṣe àṣà wa lóde ìṣẹ́jú díẹ̀ péréte lókùtà ní lórí ètò yìí bẹ́ẹ̀ bá mọ̀ ẹ pè wọlé ojú àṣà. 090 mo ní ẹjẹ́ ká ronú o ẹfẹ́ tí 54 99 ronú o 402. ìdán aládé gbogbo ìyòrò tí àìrìn yìí o 090 ọmọ òdùdú
54 láyé àti 99 402. ojúṣe àṣà wa lóde òní o à ń dojú àṣà bolẹ̀ lọ. òfò yín kọ́ àṣà wa kó má parun o àṣà wa kó má parun. bàbá mi Kọ́lá Aké pẹ̀lú ẹ jẹ́ mo rí béèrè yín o wọ́n ní fìlà wo ni wọ́n ń pè ní gọ́ọ̀bì. àwa lárugẹ. mo ti bọ́ sábàlá mi lórí ètò ìfúntalẹ́ òní mo ó máa dáhùn rẹ̀ lórí prógráàmù tó ń bọ̀ lágbára Ọlọ́run. ẹ̀yin ọmọ Odùduwà ẹ jẹ́ ká ronú jinlẹ̀. ẹ wò mí bàbá mi Táyé ṣe ni wọ́n ń pè yẹ jẹ́ ń gbé ìpè wọn. àṣà wa kó má parun o. bàbá mi Táyé ṣe ẹ káalẹ́ o ẹ káalẹ́ sá o ẹ ra sa o a kú ètò ẹ ṣeun gan sa ojú òní ti wá àṣẹ Èdùmàrè a máa ju yín ṣe o. àṣẹ o. ìbéèrè ẹni ẹyẹ wo ni ó máa ń balẹ̀ ẹyin ẹlẹ́yin. bẹ́ẹ̀ ni sà. ẹyẹ kánnakánná nìyẹn. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun bàbá mi. ìbéèrè kejì. hello sir. mò ń gbọ́ yín ẹ ti gbà yín hùn. mi ò sí gbọ́ kejì o. ìbéèrè kejì tí mo béèrè ni mo ní òrìṣà wo òun ló ní ìlú kan tí wọ́n ń pè ní Ìgbìn. kí lẹ pé ìlú. ìlú Ìgbìn òrìṣà wo ló ní. ló ní ìlú. Ìgbìn. ṣé ẹ mọ̀ wípé Ṣàngó ló ní bàtà Ògún òun ló ní ìlú kan tí wọ́n ń pè ní Àgẹ̀rẹ̀ òrìṣà wo ló wà ní Ìgbìn. ó ta kókó díẹ̀ lálẹ́ òní bàbá mi. ẹ ṣeun ẹ ṣeun ẹ kú gbìyànjú ẹ ṣeun mo dúpẹ́. bàbá mi sì máa ń gba ìbéèrè mi dáadáa ṣùgbọ́n dàbẹ́ ni wípé ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ń ó fẹ́ ta kókó díẹ̀. àṣà wa kó má parun gbogbo ọmọ Odùduwà ẹ jẹ́ ká ronú jinlẹ̀ lágbàṣà wa lárugẹ. Máfọlá ṣeré Samuel àwọn náà ní ẹyẹ kánnakánná wọ́n gbà dáadáa bẹ́ẹ̀ ni kánnakánná ló máa ń bà lé ẹyin ẹlẹ́yin. ó sì wù mí kí n fún ẹni tó bá gba ìbéèrè mi méjèèjì kí n fún wọn ní káàdì ìpè lálẹ́ òní o. mo bà ní kò bàjẹ́. bẹ́ẹ̀ bá gbà lónìí ẹ̀ tó gbà lọ́jọ́ mi. agbe mi ṣe tó ń lọ̀lú ìdárónú àlùkò mi ṣe tó ń lọ̀lú kòsùn lékelèké mi ṣe tó ń lọ̀lú ìkẹfun o. èmi a máa sọ nígbà gbogbo pé orí ń fáwọn ẹ̀dọ̀ ń dùn gbé òtútù ìmẹ́ja lálẹ́ odò. ẹnìkan ìkó didi mọ̀dẹ̀kú rọ́jú. ayọ̀ àtàláfíà tí mo ń fi yín lẹ̀ sí lálẹ́ òní. òní ó tún padà máa bá yín láìpẹ́ láì jìnnà. ẹ má gbàgbé àwọn ọjọ́ tí ètò mi máa ń wáyé o. ọjọ́ ìṣẹ́gun Tuesdays ọjọ́bọ̀ Thursdays àtọjọ́ àbámẹ́ta tí í ṣe sátidé òun làwọn ètò mi máa ń wáyé ní dédé aago 8 alẹ́. lágbára Ọlọ́run Olódùmarè n ò ní gbúrò aburú sí yín ẹ̀yin náà ò ní gbá aburú sí mi o. ayọ̀ àtàláfíà tí mo fi yín yẹ̀ sí lálẹ́ òní òní wọn ò tún padà máa bá yín láìpẹ́. ó dàárọ̀ o. mo sọ pé àṣà